lẹ́yìn ìpapòdà ọba ìlú Òkè-Igbó tó wà níjọba ìbílẹ̀ ilẹ̀ Olújì àti Òkè-Igbó nípínlẹ̀ Ondo, ọba Lawrence Olúwọlé Babájídé Bámgbálà àkọ́bí ọmọbìnrin ẹ̀ ìyẹn ọmọbabìnrin Olúṣọlá Babájídé ó ti di adelé ọba ní ìlú náà báyìí o. bẹ́ẹ̀ lobìnrin ẹni 60 ọdún 60 years of age náà ó ṣèlérí láti mú ìdàgbàsókè bá ìlú Òkè-Igbó lásìkò tóun yóò fi ṣe adelé ọba ìlú náà. lọ́sẹ̀ tó kọjá yìí ni wọ́n yan ọmọbabìnrin Olúṣọlá gẹ́gẹ́ bí adelé ọba tuntun ìlú Òkè-Igbó. ìlú Òkè-Igbó yìí ni ló jẹ́ ìlú abínibí gbajúmọ̀ òǹkọ̀tàn ilẹ̀ Yorùbá ni olóògbé Dí Fágúnwà, tó sì jẹ́ pé ọmọbabìnrin Olúṣọlá Babájídé ni yóò máa ṣàkóso ìlú Òkè-Igbó lọ ìgbà tí wọn yóò fi yan ọba tuntun tó jẹ́ ọkùnrin. ẹ rántí pé bí ọba bá wàjà ní ìpínlẹ̀ Ondo, àwọn ọmọbìnrin àwọn ọba náà ni wọ́n máa fi ń ṣe adelé ọba kó tó di pé wọ́n yan ọba tuntun gẹ́gẹ́ bí àṣà wọn. pàápàá ó sì jẹ́ pé obìnrin ìyẹn Pópòpó ni ló tẹ̀ ìlú Ondo dó nígbà ìwáṣẹ̀. ọjọ́ 27 oṣù kejì ọdún 1963 ìyún the 27th of February 1963 ni wọ́n bí ọmọọba Olúṣọlá Babájídé sílùú London. iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ Haggenon Primary School tó wà nílùú London ni ìyá yìí ló ti kàwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kó tó di pé ó padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà. bẹ́ẹ̀ ló lọ sí iléèwé Teachers Training Primary School tó wà nílùú Iléṣà kó tó tún tẹ̀síwájú lọ sí àwọn iléèwé gíga. obìnrin yìí ṣe dáadáa ní ẹnu iṣẹ́ tó yàn láàyò, ṣùgbọ́n tó jẹ́ pé lẹ́yìn ìpapòdà bàbá ẹ̀ ni wọ́n ránṣẹ́ sí i pé òun ní Ifá ló yàn láti wá ṣe adelé ọba ìlú Òkè-Igbó títí dìgbà tí wọn yóò jọba tuntun, tó sì jẹ́ pé ìgbé ayé bí ìgbé ayé ọkùnrin lobìnrin náà yóò máa gbé títí tí wọn yóò fi yan ọba tuntun.